ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi gbogbo ọmọ òòtù fẹ́ pátá mo kí yín pé àjíbí o àkó ojúmọ́ ẹni òjì àsán wa o ẹ jọ gbogbo ìgbàkígbà tí fídíò ìbá déwájú yín ìbá jẹ́ àárọ̀ ìjọsàn jálẹ́ nígbàkígbà ẹ jọ̀ọ́ bá mi gbé kó déwájú bàbá mákànjú àbí pásítọ̀ àbí kí ló pe orúkọ ẹ bàbá tó wọṣọ tó ń sọ̀rọ̀ àyẹ̀mí fẹ́ kí fídíò ìdéwájú ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe ẹ ṣe mí lóore kan ẹ bá mi pín déwájú ẹ ṣe ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu wọn. àwọn kan wà lẹ́yìn Sunday Igboho àwọn kan wà lẹ́yìn Gani tí wọ́n ṣe ń jà nìyẹn. àwọn olùsídá no ṣé wàá lè ṣe báyìí ni Gani àdàgbò àfọ̀mídẹ́gù wọ́n jọ dábẹ̀ jẹ́kù náà jẹ́kù sílẹ̀ ni wọ́n mọ àwọn Tinubu àwọn Gani àdàgbò àpọ́pùlà gan Gani àdàgbò wẹ̀ kì í ṣe ẹran nílò bẹ́ẹ̀ Sunday Igboho náà kì í ṣe ẹran nílò ṣùgbọ́n ọ̀gá ni Gani àdàgbò jẹ́ fún Sunday Igboho. ẹgbà bí ẹ àhábí apology to anybody ọ̀gá ni Gani àdàgbò jẹ́ fún Sunday Igboho ní gbogbo ọjọ́. Mo gbogbo alágbá kan tí bàbá yìí sọ bàbá mákànjú ọlá àbí wòlíì wo lẹkẹ lẹ́yìn ṣe gan ṣé ìrànṣẹ́ Ọlọ́run máa ń ṣe jákujàku bẹ́ẹ̀ tí ń ṣe jákujàku àwọn ọ̀rọ̀ kan náà wà nígbà kan tẹ́ ẹ sọ rádaràda tẹ́lẹ̀ lọ sí Benin Republic ẹ lọ bá Sunday Igboho ẹ lọ wò bóyá ní diabetes ṣe báwọn tẹ́ ẹ ti ṣiṣẹ́ fún náà lẹ́jọ́ kò tí nígbà tẹ́ ẹ dé tẹ́ ẹ rí rádaràda tẹ́ ẹ dé tẹ́ ẹ ní wọ́n ní táwọn ọmọ Gani Adams ní Sunday Igboho bẹ́ni fún ó fò fẹ́ǹsì ó kán lápá ó nítọ̀ ṣúgà nígbà tẹ́ wá débẹ̀ tẹ́ wá má bọ̀ wá fáwọn Gani Adams àtàwọn tán ràn yín tẹ́ wá rí tọ̀ ṣúgà abẹ́rí ibi tó ti kán lápá abẹ́rí ìfun rẹ̀ tó kó dání tẹ́ bá gbé dání lọ́hùn. So àgbàlagbà kì í ṣe láńgbáláńgbá ẹ tún fìgbà kan jáde náà ẹ ní pé Sunday Igboho dé o kò kí yín ẹ jọ bàbá yìí kí ló dé ṣé wọ́n yàn yín lé ọ̀hún yàn yín lé Sunday ni kí ló dé tó yẹ kó wọ́n fi ṣe yín ni ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ sábì tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ńbẹ̀ ṣé dandan ni kẹ́ ẹ dárúkọ Sunday Igboho ní sábì ṣe ni ẹ wá ní wọ́n ti pínlẹ̀ Yorùbá sí méjì àwọn olópin sí méjì ẹ̀yìn àgbà yìí tó kiri náà ni ẹ pàdé àgbà lọ́nà ní kó yá yín lọ́gbọ́n ẹ mọ̀ bóyá àwọn èèyàn orí burúkú báyìí ló ṣe dàgbà ni kí ló tẹ̀ ń ṣe rádaràda báyìí ẹ dẹ̀ bímọ tó yẹ káwọn ọmọ yín kọ́ṣàn yín ẹ kàn máa ṣe balabalabala bíi bẹ́ẹ̀dìtì ẹ̀rọ kiri tíyẹn bá ń sọ̀rọ̀ sí yín wá ní wọ́n bú àgbàlagbà ṣé àgbàlagbà gidi lélẹ̀ báyìí ṣé àgbà yìí ṣó tó lé ṣé àgbà tó lọ́pọlọ làgbà yìí ṣé ìwà tẹ̀ ń wù ṣé ìwà àgbàlagbà tó ní làákàyè wà nù ẹ̀ ṣé làákàyè wà nù ìwà tẹ̀ ń wù lọ́wọ́lọ́wọ́ yìí mo ń béèrè lọ́wọ́ yín ìwà tẹ̀ ń wù lọ́wọ́lọ́wọ́ ṣé ìwà tó ní làákàyè nínú ni ẹ jáde síta ẹgbẹ́nu sókè bí ẹnu ajúwìlé ló pa ẹ ń sọ̀rọ̀ balabalabala ẹ ní Sunday Igboho ọmọọṣẹ́ Gani Adams ni ṣé Sunday kọ́ṣẹ́ lọ́wọ́ Gani Adams àbí Sunday gba fọ́ọ̀mù lọ́wọ́ Gani Adams níbo ni Sunday dúró sí tóun àtó ti gbaṣẹ́ lọ tó ti kọ́ṣẹ́ lọ́wọ́ Gani Adams àgbà yín ò tó lé àgbà jákujàku ni yín Sunday Igboho àti Gani Adams ẹgbẹ́ ni wọ́n irọ́ ọjọ́ ni wọ́n Gani Adams is 53 while Sunday Igboho is 52 years so kẹ́ ẹ lọ wá bí jókòó sí kẹyẹ wí kàtàkàtà torí pé èmi ò rẹ́dì láti bá àwọn ọmọ Gani Adams bá wọn rojọ́ ẹ rí pé kan jáde lẹ́nujọ́ mẹ́ta yìí tó wí bala tí ògo wọn bá ti lọ ọlẹ̀ bẹ́yẹn wọ́n máa ń wẹ́n tó fẹ́ fi boost ògo ni ayé ò rí wọn ayé ò rántí wọn bọ̀ ìwọ̀n bá pé wọ́n kàn rí pé ayé tún rí Sunday wọlé ẹ wà nínú ìlú ẹ wúlò ayé ò rí yín ayé ò rántí yín ayé gbàgbé yín síbẹ̀ wọ́n ti ẹ ti wà relegate náà Sunday wá wọlé ẹni tí ò sí nlé kò sí nlé àjò dẹ láti àjò sílé ilé dẹ mí tìtìtìtì ẹ̀yin tẹ́ wà nlé gan ẹ wúlò fún kẹkẹ relevant ẹ wá dé Sunday wéré Sunday ìbàjẹ́ Sunday eworo ìbàjẹ́ Sunday gúdà ìbàjẹ́ Sunday ológbò ìbàjẹ́ Sunday màálù gbogbo ń tẹ́ rí ẹ pé wàhálà àti yín nìyẹn ń tẹ́ ẹ bá rí ẹ pé gbogbo ẹ ló tẹ́ wa lọ́rùn ẹnìkan kan kó bá yín ágíù ẹnìkan kan kó bá yín jà kò sorúkọ tẹ́ pé Sunday ọmọdé yẹmọ tí ò jẹ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ olórí ogun tiwa nìyẹn ẹn táwa gbà fún ni adẹ máa gbà fún ẹ wá fẹ́ o ẹ wá kọ wàhálà tí yín nìyẹn tó ti yé yín àgbàlagbà kẹ́ máa lanu yín sọ pé Sunday Igboho ọmọọṣẹ́ Gani Adams ni níbo lẹ ti rí ìrìkúrì tẹ́ ń sọ sí Sunday gba fọ́ọ̀mù lọ́wọ́ Gani àbó kọ́ṣẹ́ lọ́wọ́ Gani sí Sunday kọ́ṣẹ́ lọ́wọ́ Gani ni ẹ wá ní àwọn kan pín wọn sí méjì ẹ bá fẹ́ polówó Nàìjíríà tẹ́ wá polówó tẹ́ fẹ́ polówó nǹkan tẹ́ fẹ́ polówó ẹ polówó ẹ ní láti Sunday kọ́ bọ́dì èwo làbúrò fi májàsọ́lá kọ́ bọ́dì kẹ́ tó wá sọ̀rọ̀ nígbà tẹ́ mọ̀ pé tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ gan náà ayé ò ní gbọ́n tẹ́ fẹ́ sọ wọn fẹ́ gbọ́hùn yín wọn fẹ́ gbọ́n tẹ́ fẹ́ sọ
ṣùgbọ́n tẹ́ bá ti gbé Ìgbòho sẹ́nu báyìí wọ́n fẹ́ gbọ́ yín ẹ sáà mọ̀ pé Ìgbòho yìí lẹ máa fi tajà tẹ́ gbé wá ẹ kó sì kúrò ń bí ó rí pọ́pọ̀lù nìwọ ẹ bá mi tù sọ ẹ nígbà Gani kíni ṣé Sunday Ìgbòho kọ́ṣẹ́ lọ́wọ́ Gani Adams ni inú yín fọ́ ẹ fọ́ fún ẹgbẹ́ mu gbogbo èyí tẹ̀ ń tẹ̀lé Gani pátápátá afọ́ fún gbẹ̀mù nìyí òpònú ayírádà nìyí òpònú inú yín bu ẹ̀rọ òrùn sá ẹ bá mi tún sọ ẹ bá mi tún sọ ẹlẹ́gàá ni Sunday ní Ìgbòho jẹ́ ní kí Sunday jẹ́ fún Ìgbòho àbí kílẹ̀ òpònú nìyí torí pé Sunday ò kì í ṣọmọṣẹ́ Gani Adams olórí ogun ni Sunday Ìgbòho olórí ogun tí Gani Adams bá ti jó lórí ogun kó pùrùfù ẹ̀ kárí àwọn ò rí ogun kankan tí Gani Adams jà tàbá máa wí ná ẹ bẹ̀rẹ̀ campaign after election ẹ ó jagun my 12 bẹ́ẹ̀ náà lè da my 12 rú bẹ́ẹ̀ náà lè ń da gbogbo òlú rú ẹ̀yin náà lè ń dàrú gbogbo pàtàkì ní kẹ́ ń fún yín láyè pé kẹ́ máa sọ wọn àbìkọ̀kọ̀ ẹbẹ́ obìnrin olóbìnrin lè lọ ń bá sùn kí bàbá sì wí táì tí ìwé pé láyé lórí ogun kọ́mọ Yorùbá kan sẹ́yìn nísìn èpè lẹ́ ń lọ gbé jáde ẹ máa gbé pè jáde ẹ máa gbé wo jáde fáwọn ọmọ Yorùbá ẹ wá lẹ́yìn náà fẹ́ fi dolórí ogun kẹ́ máa sọ wọ́n ẹ̀yin ilẹ̀ máa sọ yàn ẹ yẹ máa sọ lẹ́yìn bẹ́ẹ̀ bá dẹ̀ rí ibi iṣọ́ ẹ lọ wá ibi iṣọ́ ẹ lọ gba sẹ́ẹ̀mù ibi tẹ́ ẹ bá ti fẹ́ rí kẹ́kẹ́ máa sọ ẹ kó ṣì dànù. Point of correction Sunday Igboho kì í ṣe ọmọọṣẹ́ Gani Adams tó bá rí lóògùn ọ̀fẹ́ kan tó fẹ́ pè tó fẹ́ ẹ lè fi Sunday boost ògo yín ti rẹ́rí ẹ ti wọ́ mi ayé ẹyẹ níṣẹ́ kẹ̀kẹ́ tẹ́ ẹ fi ṣe fún ẹ wúlò fúnlẹ̀ Yorùbá kò síbi kẹ̀kẹ́ tẹ́ ẹ ti gbà wúlẹ̀ fúnlẹ̀ Yorùbá so kí lẹ ń pariwo Sunday Igboho ọmọọṣẹ́ Gani Adams lọ́jọ́ wo níbo ló ti kọ́ṣẹ́ lọ́wọ́ yín ẹ mú fọ́ọ̀mù tó fi gbaṣẹ́ lọ́wọ́ yín tó fi wá kọ́ṣẹ́ lọ́wọ́ yín jáde tó fi ṣe freedom ogun ẹ̀yin òpònú ayírádà àtàgbà àtọmọdé yín kò tiẹ̀ wá sí kankan tó nílò àkáyè omi ọ̀tẹ̀ náà fi wẹ̀ yín bàbá tá a bá rí ìjẹkújẹ tí wọ́n fún yín jẹ níbi tẹ́ ẹ ti ń bọ̀ bàbá a bá rí nǹkan tí Gani promise yín ẹ lọ́wọ́ bí jókòó sí Gani Adams nígbà ayé nígbà 99 nígbà ìbò June 12 1993 tá a gba democracy yìí Gani kọ́ ló fight fún democracy ẹ yé gbé Gani síbi tí ò tó gbogbo wa la jọ fight democracy èmi àti Gani lẹ́gbẹ́ a jọ fight democracy ní gbogbo wa la jọ fight democracy mọ̀létélè mi ń gbé inú ilé Adédìbú báyìí ní gbogbo wa péjú sí so ẹ jókòó síbi tí ẹ fẹ́ jókòó sí gbogbo wa la fight fún democracy kì í ṣe Gani ló fight fún democracy kẹyìn ó náà ó ní pàtì tiẹ̀ tó tèkì ń bẹ̀ ni ṣòwò rẹ̀ ń kọ́ ńgbà tẹ́ bá ń pariwo Gani Adams àwọn bàbá wa kí ló ń jẹ́ ìsìn náà bàbá activist yìí Fálànà gbọ́ tiẹ̀ gbogbo àwọn bàbá wa activist oríṣiríṣi tán dìde tán tó kálukú dìde kò sí ẹni tí ò fight fún June 12 nǹkan tó jẹ́ kí Ọbásanjọ́ mú Gani Adams gbà yẹn gbà tó ń dà lúrú ni ìgbà tẹ́ ń dà lúrú tẹ́ ń pààyàn nípakúpa tẹ́ lọ ń bóbìnrin olóbìnrin sùn kí tẹ́ ń dalẹ̀ ẹrú ni wọ́n fi gbé yín tẹ́ ń wà tọ́ọ̀gì kiri ẹyẹ máa pajá lọ́bọ̀ fáwọn èèyàn àwọn èèyàn gbọ́n àwọn èèyàn tó ń dà jù wá lọ́sì wà nínú ayé kí ló tẹ̀ ń parọ́ kiri ẹ parọ́ aṣọ yín kò yí padà kó omi tẹ́ ẹ wà kí ló dé tẹ̀ ń parọ́ wọ́n fi ṣe yín ni ìwé Nàìjíríà tẹ́wà polo new Nàìjíríà tẹ́wà polówó ẹ̀ ewu làbùrọ̀ fi Sunday kọ́ bọ́dì wọ́n ṣépè fún yín ni kí ló dé ẹ lè jogún ó sinmi ẹ̀yìn gan lẹ́ ń dà àárín àwọn èèyàn rú torí pé ẹ fẹ́ gbé ìwé kan jáde ẹ ti lọ́dọ̀ Gani ẹ ti jọ pa ẹ ti jọ kún ẹ wá tan kámẹ́rà ẹ wá fẹ́ máa fi Sunday Igboho wá pa bàbá ẹ ṣọ́ra yín o ẹ lọ́wọ́ bí jókòó sí o ẹ rí pé lágbàtà àwọn ọmọ Gani Adams ti ń ṣorí burúkú ẹ rí pé èmi ò fún wọn lésì because mi ìráyè mo ti di pé wọn relevant wọn tó máa bá wọn rojọ́ ni tí wọ́n bá fẹ́ káyé máa mọ nǹkan táwọn ti ṣe kán fúnra wọn máa rojọ́ káyé wọ́n ti ń rojọ́ lórí ayélujára láti bíjọ́ mẹ́ta ń sìn kí ló kàn mí pẹ̀lú wọn bó láyé wá wà tàbí pé ẹjọ́ òṣì la máa rò gbogbo nǹkan ṣẹlẹ̀ lọ́tún ṣẹlẹ̀ ló ṣe lóhun dóde gọ́ọ̀mẹ̀ntì kó dóde gọ́ọ̀mẹ̀ntì kó dóde ọlọ́yọ̀ Aláàfin Ọ̀yọ́ tó fi jọba tó fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe olórí ogun wa à ń ṣe ọmọ Yorùbá èmi bí mo ṣe wà mí ṣe ọmọ Yorùbá ọmọ Òtúfẹ̀ ni mí ọmọ Oòduà ni mí Aláàfin ti jẹ́ kó yé wa wípé ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ oyè tó bá ti jẹ oyè ilẹ̀ Yorùbá òun nìkan lòun ní táìtù yẹn òun nìkan lòun lè pàṣẹ yẹn ìwọ̀nba àwọn péré ti tẹ́lẹ̀ ń jẹ́ Yorùbá yẹn òun ní Gani jẹ olórí wọn àwa anybody tó bá máa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Oòduà tí ilẹ̀ Odùduwà la máa jẹ tó máa kárí gbogbo ọmọ Òtúfẹ̀ pátá gbogbo ètí Gani jẹ Ọ̀yọ́ ló ní so ẹ má máa pe Gani sí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ mọ́ nǹkan tó bá ń ṣẹlẹ̀ tí Gani bá lè bá wọn take part kó take part kí ló dé
ṣé dandan ni kó jọ Ọ̀yọ́ nìkan Ọ̀yọ́ ló máa control gbogbo ilẹ̀ Yorùbá ni kò ṣeé ṣe oyè tán bá jẹ lọ́yọ́ tọ̀yọ́ ni oyè tí wọ́n bá jẹ ní Ilé Ifẹ̀ ni oyè tó kárí gbogbo wa pátápátá oyè tó ẹ̀dẹ̀ ń kọ́ ara yín sí OPC Oòduà tẹ̀ ń pera yín ẹ̀kan tan ara yín ni ẹ̀ ń sọ Oòduà ọ̀rọ̀ ní kọ́ ló fi yín joyè Ilé Ifẹ̀ kọ́ ló fi yín joyè gbogbo ayé ló mọ ẹni tó fi yín joyè ẹni tó fi yín joyè náà sì ti gbére ẹ̀ díje pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti joyè yẹn ó nìkan lòun lágbára tó ẹ lọ máa lo mílítírì ní ẹ fèsì Ọ̀yọ́ pẹ̀lú Aláàfin àti ìjọba tán bá ti fún yín láyè òun kálukú ló máa yan olórí ogun ìlú ẹ̀ ní state by state láti secure ilẹ̀ wa o ò lè máa gbé ní Èkó kó sọ pé ó fẹ́ lọ secure Èkìtì o ò lè máa gbé ní Èkó kó sọ pé ó jáde Ọ̀nà Kakanfò torí pé o láwọn ọmọ mẹ́ta mẹ́rin kan ní street kan tó lọ fi wọ́n dógò káàkiri so a lè gbà láéláé Gani ò lè jó lórí ogun gbogbo ilẹ̀ Yorùbá láyé kò lè jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ọkàn wa ò ní balẹ̀ ọmọ nupe ni kò ní ẹ̀wọ̀ ẹ má yẹ ká tún máa tú nǹkan tó yẹ ká tú bàbá yìí ẹ lọ ṣọ́ra yín ẹ má dárúkọ Sunday Igboho sí gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ń sọ mọ́ ẹ sọ̀rọ̀ yín pẹ̀lú Gani pẹ̀lú gbogbo orí burúkú tá fẹ́ ṣe ẹ ṣe ẹ má yẹ ká bínú sí yín ká sọ̀rọ̀ tí ò dá sí yín o. bí àlàáfíà ṣe máa jọba ló yẹ kó máa wá àwọn sọpọ́tà Sunday Igboho wọ́n ń gbèsè yẹn àwọn sọpọ́tà Gani Adams wọ́n ń gbèsè yẹn ó dà níbo làwọn fẹ́ bí sí ṣé àwọn méjèèjì ṣe Yorùbá ni ṣé wọ́n fẹ́ àwọn èèyàn àwọn blọ́gà yìí náà ló ń dá ṣùgbọ́n nítòdodo akíkanjú ọmọ Yorùbá làwọn méjèèjì. àwọn oníkàyéfì kọ́mẹ́rà tí Yorùbá ní pòfẹ́sọ̀ wọlé jáde nígbà Sunday Igboho. bàbá ẹ má máa gbé ọmọ ọba fọ́ṣùn ọmọ ọkọ yàtọ̀ sọmọ àlè nínú ìwà àti ìṣe wọn ládẹ máa ti mọ̀ pé ọmọ ọkọ lélẹ́yìn original ni ẹ ṣọ́ra yín tẹ ẹ bá fẹ́ dúró sẹ́yìn Gani ẹ dúró sẹ́yìn Gani ẹ fi Sunday lẹ̀ ẹ má fi Sunday kọ́ bọ́dì mọ̀ nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tó ti yé yín ẹ má yẹ ká bu yín ẹ má yẹ ká rí yín fín ẹ dúró sórí ọwọ́ yín tó ti yé yín ọmọ Yorùbá ni Sunday ọmọ ilẹ̀ Yorùbá ni ọmọ kóòtù òjìbí ni ọmọ Ọ̀fẹ́ ni olórírun tàbá tírèsì Sunday à tírèsì ẹ̀ pẹ̀lú oríkìdé ilé bàbá ẹ̀ àmọ̀ pé ìran wa lélẹ́yìí Gani ò ní oríkì Gani ò ní ìran tá lè tírèsì ẹ̀ tá lè kí mọ́ tá máa fi mọ̀ pé lè bá bẹ̀rẹ̀ ẹ ṣọ́ra yín o ẹ má yẹ ká tún bẹ̀rẹ̀ sí tútùkùtù fúnra wa o àfẹ́ yẹn o bá ìlú wa ṣe máa gbà àlàáfíà tá máa ní àlàáfíà lórí ilẹ̀ wa àwọn ajogun ti wọlé o ẹ má tún wá láyé yín ẹnu máa fi Sunday àti Gani kọ̀ǹpì ara wọn ó jura wọn lọ o ó jura wọn lọ Gani lè máa kásọ kọ́rùn kó máa ní òun ní ọ́fíìsì káàkiri wàhálà àti ẹ̀ nìyẹn tó ti yé yín ẹ ṣọ́ra yín bàbá o ẹ̀yin lẹ fẹ́ dá wàhálà lẹ̀ because ẹ̀yin lẹ lọ ń kọ̀ǹpì ara lẹ lọ ń fi wọ́n so wọ́n papọ̀ mọ́ra wọn ẹ dẹ̀ mọ́ pẹ́jọ́ wọn jọ wà ní kọ́ọ̀tàn gbéra wọn lọ sí kọ́ọ̀tù ẹ rí kankan sọ sí yẹn irú àgbà wo ni yín ná. pòfẹ́sọ̀ wo ló jáde nípa Gani Adams àméjèèjì náà ní Gani òsì. kò sí pòfẹ́sọ̀ tí ò jáde gbogbo wa pátá la wà lórí títì nígbà tí yà ń jaja 93 ní June 12 ẹ̀yẹ́ máa wíwí kú wí tàbá ní apá ibi tí Gani ti tẹ́kì pààtì ó tẹ́kì ẹ̀ ni kì í ṣe pé òun ló da ìjà democracy tí gbogbo Nàìjíríà fi wá pín ẹ lọ wá bí jókòó sí ìjọ kẹyẹ wíwí kíwì ṣáwọ ò sí bẹ́ẹ̀ ni. Gani ọ̀sán lọ lóògùn fẹ́ dúró tán ni. orí tiẹ̀ burú dànù pẹ̀lú èsì ọ̀rọ̀ tó ń fọ yẹn tológun ọ̀fẹ́ ò sá lọ Gani dúró tán ni nígbà wọn wá kó bí ó máa yẹ èèyàn tó wá lọ bí Saheed Shittu kó bí gbogbo àwọn tá a jọ wà lórí fídíò níjọ́ náà àwọn tán lọ ilé Sunday Igboho tí wọ́n fẹ́ lọ wọlé tí wọ́n fẹ́ débẹ̀ àwọn kí ni orúkọ ọmọ tó ti ẹ̀ ń rí kọ́ọ̀dù ń dán yẹn ná orí ẹ̀ ti dàrú wọ́n dí gbogbo tó géètì pa wọ́n dí gbogbo ọ̀nà ọjọ́ pa gbogbo sókà ni wọ́n dí pa gbogbo challenge gbogbo ọ̀nà tó wọnú sókà ni wọ́n dí pa wọ́n dẹ̀ fi mọ́tò yìí lọ sóríṣiríṣi ni wọ́n fi dí pa ọ̀kadà wa kò lóye wọ́n block everywhere tó jẹ́ pé tí píìnì bá fẹ́ bọ́lẹ̀ báyìí wọ́n á mú un lẹ̀ wọ́n lè kóró ẹ̀rọ bá Gani nílé kán má so bí ẹran déédéé dé Àbújá wọ́n á kó irú sójà tán wá kó bá Sunday má jà sọ́lá ẹyọ kan ṣoṣo wọ́n á kó wá bá Sunday lébẹ̀ yẹn wọ́n wá kó irú ẹ̀rọ bá Gani níbi tó ń gbé yẹn wọ́n ò ní gbé dé Àbújá wọ́n á so bí ẹran tán máa gbé dé Àbújá ni ẹ̀yin ọ̀dẹ̀ lásán lásán yìí ẹ̀yin ọ̀dẹ̀ lásán lásán ọ̀tá ẹni ò kí ń pòdù ọ̀yà náà ọ̀tá ẹni ò kí ń pòdù ọ̀yà ẹ̀yin ọ̀dẹ̀ yìí. ó dẹ̀ ní OPC ní gbogbo ilẹ̀ Yorùbá kíkọ́dé táwọn Yorùbá jẹ́ kí àwọn méjèèjì papọ̀ bí ọmọ ìyá. bàbá yìí ìsọkúsọ yìí ti pọ̀ jù àwọn OPC tí wọ́n ń bá Sunday Igboho ṣiṣẹ́ wà OPC bàbá Fáṣẹ̀hùn tó ní OPC gangan tó dá OPC sílẹ̀ kí Gani tó yá kó tó divide kó tó kó apá kan lọ kó tó betray bàbá yẹn
so ẹ máa mọ orúkọ tẹ́ máa sọ ẹ má yẹ ká tún máa padà sínú àwọn ọ̀rọ̀ tó ti kọjá lọ ẹ yé pe Sunday tẹ́ ẹ bá pe Sunday Igboho sínú ọ̀rọ̀ yín tẹ́ ẹ dá wá rojọ́ yín tẹ́ ẹ sọ̀rọ̀ yín ẹ rí pé àyè kò ní dá yín lóhùn but Sunday Igboho tẹ́ ẹ attach mọ́ ló máa jẹ́ káwa ìwà jáde wá fún yín lésì ẹ ṣọ́ra yín. kí ìṣọ̀kan ilẹ̀ Yorùbá kó wà lọ́kàn wọn àwọn ọmọ Yorùbá tó fi àjẹyẹ kọ́ wá gbọ́nà láti rí pé wọ́n gbà á kó lóko ẹrú àṣà. bàbá lóde oúnjẹ gbé dání ẹni ká gbìyànjú ká ní United States of Nigeria níbi tí àtàwọn tó wà lókè ọ̀yà àtàwọn tó wà nílẹ̀ yìí tá a ti wà níṣọ̀kan tí Biafra ò ní nípò fẹ́ lọ Yorùbá lóṣọ náà lóun ò lè lọ ká máa dúró gbin wọn ò lè lọ ní sọ̀tà ti sọ̀rọ̀ ní ìjọ ìdìtàkìn kò sí Yorùbá nation. òun ní kò sí ẹjọ́ lè bírèkì Nàìjíríà. àwa náà bírèkì Nàìjíríà so ti yé yín Yorùbá nation dá àwa gbọ́ ògbà Yorùbá èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò gba Yorùbá nation kò sí ní wẹ́ẹ́ fi Yorùbá nation ṣe torí pé a ti mọ̀ pé àwọn Ọ̀yọ́ ló ní Yorùbá nation Ìbàrùbá ló ní so kò sí ní tèmi fẹ́ fi ṣe gbogbo ayé bá náà fẹ́ gba Yorùbá nation kán lọ gbà fáwọn Ọ̀yọ́ kán lọ kólé wọn lọ́wọ́ ẹ kó. ṣebí àwọn ní wà ń bẹ̀ ṣebí àwọn gómìnà mẹ́wàá ló wà ń bẹ̀ ẹsẹ̀ tí ó máa sì represent di ààrẹ Aṣíwájú Tinubu sá ọ̀tọ́sí ló sọ̀rọ̀ jẹ́ fáwọn tí wọ́n fẹ́ pè é sí. gómìnà mẹ́wàá ló wà ń bẹ̀ wọ́n dẹ̀ sọ ó ní ẹni tó bá rò bí òun fẹ́ bírèkì Nàìjíríà àbáwọn fẹ́ pínlẹ̀ Yorùbá ó ní ìdílé mi dream. tó jẹ́ ilé ìgbéra. nígbà kò lè ṣe é sí àwọn nígbà tí unite lókè. ẹ mú kí ni ẹ jẹ́ àti ẹ̀wọ̀n ìwọ̀n random mi ẹ fi wọ́n lójú kámẹ́rà kan rí. orí ẹ ti dàrú táwa gbé dání nìyẹn lóòótọ́ ni tẹ bá dẹ̀ wá sọ pé ẹ lọ àlọ́ náà ní àjọ wà ń bẹ̀ ní èmi gẹ́gẹ́ bí ẹnìkan nípa ìfẹ́ gba Yorùbá nation ẹ yèmí kú Odùduwà nation lèmi fẹ́ gbà gẹ́gẹ́ bí Sunday Igboho ti fẹ́ gbọ́ Odùduwà nation bí Odùduwà nation bá bọ́ sí déédéé bí ó sì bọ́ sí déédéé kí wọ́n lè sunkún fún ní gbogbo bí wọ́n dá ní ìsìn wọn ní ó ń bọ̀ àwọn láńdẹ̀dẹ̀ ẹ̀ẹ́dẹ̀dẹ̀ àwọn dè mọ́nu wàhálà ti yín ni ṣé ń gbà tọrùn yàbọ̀ nísìn ṣé ń gbà tí àwọn baba ńlá àtàwọn Ìlọrin tán ní àwọn òlọ́ o àwọn òpin o nísìn nǹkan ó kálukú ní ó kan ń gbò bá ti kan everybody àjọ decide ni a padà jọ jókòó round table gbogbo àjọ máa decide ibi tá a bá fẹ́ gbé sí ni kì í ṣe dandan ká lọ a kàn ń ṣàwíyá nẹ́ẹ̀sì ẹ̀ káwọn èèyàn lè mọ̀ pé a lẹ́tọ̀ọ́ sí i láti lọ ìyẹn tọ́lọ́ ń bá gbà fún wa tó bá ṣe é ṣe tá a bá lọ tí ò bá wá ṣe é ṣe tó jẹ́ pé káṣíjọ máa wà báyìí náà ní kò sí lọ́dọ̀ tèmi kò sí kútó ra nìyẹn lọ́rùn bó bá pín lẹ́nìí déédéé bí ó sì pín kájọ wà ń bẹ́ẹ̀ kọjọ wà ń bẹ́ẹ̀ nígbà tó bá tásìkò ṣùṣù fùrọ̀ àlà ẹ yé fi ẹnu burúkú ẹ yé fi kọ̀ndẹ́mù nǹkan táwọn èèyàn ń ṣe torí pé ẹ fẹ́ gbé nǹkan kan wá ẹ wá fẹ́ kọ̀ndẹ́mù nǹkan táwọn kan ti ń ṣe akitiyan táwa ti ṣe lórí pé a ṣe akitiyan pé kí ilẹ̀ wa pín ká dá dúró ká lè lálàáfíà tí àbá wà papọ̀ pẹ̀lú àwọn karambani wọn ò ní lọ máa tú ìlú wọ́n tú òkè ọdẹ wọ́n tú bàbá ńlá wọ́n tú ìfẹ́ lódùn wọ́n tú igbá wọ́n tú gbogbo ẹ̀ ẹ̀dẹ̀ jókòó inú Gani dẹ̀ ń dùn inú gbogbo yín dẹ̀ ń dùn inú yín dùn sí orí burúkú tó ń ṣẹlẹ̀ yìí wá solution ẹni tó tún wá dìde tó wá ń sáré pé rárá o ẹ jẹ́ ká pín ẹ jẹ́ ká lọ nítorí bó ṣe ń ká wa lára ni kò sí wàhálà ẹ bá nígbà tí ẹ sọ pé United Nigeria lẹ́fẹ́ ẹgbẹ́ wa nígbà tó bá tásìkò tí gbogbo wa jọ sọ pé àní àfẹ́ United Nigeria mọ̀ kó kálukú lọ dúlé bàbá ẹ̀ mọ̀ kó kálukú lọ tọ́jú ilé yẹ ẹ̀ àsìkò náà máa tó dé àwa kọ́ la máa mú wá ṣùgbọ́n náà lè ti rí tí fúnra wọn náà ni ẹ̀rí tán kó bọ́n kiri tán kó gbogbo jágàmù kiri tán pa àwọn èèyàn ẹ bá jọ pariwo ni ẹ ká wà ń bẹ bí ọ̀gá yìí ti sọ pé òun dúró de gọ́ọ̀mẹ̀ntì títí tó máa fi dá lóhùn kókó tí mo ṣàfihàn yín sọ ni wípé bàbá gbogbo wóróworó tẹ̀ ń sọ yẹn ẹ ṣọ́ra yín ẹ má pe Sunday Igboho àti Gani pọ̀ mọ́ ẹ fi wọ́n lẹ̀ kó kálukú sọdọ̀ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kàkà kí kíkì ní wọn ṣàkákò ẹkùn kálukú sọdọ̀ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni torí pé ẹjọ́ wà ń kóòtù àwọn méjèèjì gbéra wọn lọ sí kóòtù ẹ̀yin ni wàá pera yín lágbàlagbà ẹ wàá rí ọpọlọ gbé kalẹ̀ pé tó ẹ̀yin méjèèjì bí màá ṣe bá ṣe máa jókòó tá a máa bá yín yanjú ẹ̀ tífẹ̀ máa wà ẹ kọ́kọ́ mú yẹn ṣe ẹ kọ́kọ́ gbéwèé òṣì ìwé orí burúkú kan ẹgbẹ́ yẹn wá tẹ wá ń polówó ẹ̀ ṣáwọn Nàìjíríà àwọn ọmọ Yorùbá tẹ wá polówó United Nigeria fún ṣẹ́yìn lẹ fẹ́ sọ nǹkan tó fẹ́ ṣe fún wọn nínú ìfọ́ nìgan o níbi tí Nàìjíríà dé dúró tó jẹ́ pé ẹlòmíì gan bí ó ṣe japa ló ń wá lẹ́yìn wá lẹ́yìn wá United Nigeria Ọlọ́run á jẹ́ rí United Nigeria o torí pé àwọn tẹ́ wá bá sọ̀rọ̀ afọ́fun gbé mo bí ti yín ni wọ́n tọ́bọ̀ kan bá ti fún yín tọ́rọ́ kọ́bọ̀ kan sápò yín ẹ máa wá bọ́ta ẹ máa wá wíwìkúwì
tẹ́ ẹ̀ bá dá orúkọ Sunday Igboho èmi ò ní problem pẹ̀lú yín ṣùgbọ́n orúkọ Sunday Igboho tẹ́ wá fi sínú ọ̀rọ̀ òṣì tẹ́ wá sọ olófun yín ní gbogbo èsì tí mo fi ń fún yín lésì mi ìdẹ̀fẹ́ bá yín sọ̀rọ̀ tí ò dáa mi ìfẹ́ sọ̀rọ̀ sí yín nísọkúsọ ẹ ṣọ́ ara yín o kọ́lọ́run kó ṣọ́ yín o gbogbo nǹkan táwọn ọmọ Gani Adams bá wá jáde kan sọ àgúnláàgùn tẹ̀tẹ̀ ní dá wọn lóhùn torí mi ìráyè tiwọn gbogbo ìgbà tó bá ti rí pé àwọn ò relevant wọn bá ti fẹ́ wá relevant náà máa ń wá ẹjọ́ wẹ́wẹ́ kiri orí social media wọ́n lè dédé máa bú Sunday kán dédé máa bú yín wá rò pé gbogbo yín máa bọ́ta bá ti máa ń bọ́ta ẹ bá dẹ̀ tún bọ́ta wọn ni wọ́n ti sanwó fún wọn ni àwọn blogger rẹ̀ ni àwọn náà sanwó fún ẹ̀yin òpó ní ṣé wọ́n sanwó fún ṣé ààrẹ Gani Adams ṣó san owó fún bàbá Mákànjúọlá Woli yìí ṣó san owó fún yín ní tẹ́ fi wá bọ́ta tẹ́ fi wá ń sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ní sí tẹ́ ń bú Sunday tẹ́ gbogbo yẹn ló rí pé ẹ jáde síta ẹ bẹ̀rẹ̀ sí bú Sunday lẹ́yìn tẹ́ rí interview tóun àti bàbá Kọ́lá Olóòtú tán jọ ṣe tí ò dẹ̀ dárúkọ Gani bẹ̀ rárá kò sórúkọ Gani bẹ̀ lẹ́yìn pé bàbá Kọ́lá Olóòtú ló gbé wọn papọ̀ kò sí sẹ́nì kankan tó sọ kankan ẹ̀ ń fi Gani compare Igboho ẹ̀ ń fi Igboho compare Gani àrùn ọmú ni kò àrùn ojú ni kò ṣàrùn ọmú everybody ló mọ bó ṣe rí everybody ló mọ bí tó ṣe tó ó wù ojú ra wọn lọ so ẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ kó gun omi ẹ má gbé Sunday Igboho papọ̀ mọ́ ẹjọ́ yín mọ́ ẹ ṣọ́ra yín o last warning.